lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ á tàn. Ó sì máa tàn, ìràwọ̀ wa sì máa tàn dandan. Ó sì máa tàn, ìràwọ̀ wa sì máa tàn dandan. Àwa ò máa yọ̀. Olúwa ti sọ fún wa pé àwa ọmọ Yorùbá ìràwọ̀ wa sì máa tàn dandan. Bó ti wù kó pẹ́ tó, akólòlò á pe bàbá. Kí ni mo sọ? Mo ní bó ti wù kó pẹ́ tó, akólòlò á pe bàbá. Mo kí yín ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú àṣálẹ́ níbikíbi tí ẹ bá wà ní àkókò yìí. Ojú á máa rọ́dún o. Àjíǹde ara túbọ̀ máa jẹ́ fún gbogbo ẹ̀yin mùtúmùwà tẹ́ jẹ́ ojúlówó gidi ọmọ Yorùbá. Mo gbọ́ ọ̀rọ̀ kan lánàá, mi ní sọ pé ó bà mí nínú jẹ́, ṣùgbọ́n ó jẹ́ kàyéfì fún mi láti ọ̀rọ̀ tí mo gbọ́ yẹn láti ẹnu ọ̀kan tí mo kà sí ojúlówó àti ògidì ọmọ Yorùbá tó sì ní iléeṣẹ́ àdáni tí a fi ń gbóhùn sáfẹ́fẹ́, social media, TV house àbí TV platform kind of excuse me. Mo listen sí program ọ̀gbẹ́ni yẹn. Ó wá sọ ọ̀rọ̀ kan, mo ti ń gbádùn ọ̀rọ̀ ẹ̀ lọ dáadáa. Ó wá fi sókè kéré wá fi ba èdè jẹ́. Ó ní Yorùbá nation ó ti kú. Òun dẹ̀ ti sọ nípa ẹ̀, ó ti pẹ́, òun ti sọ, ó ti tó sọ mọ́. Ní táwọn èèyàn bá ń listen, tí wọ́n bá rántí gbogbo ọ̀rọ̀ òun, ó máa ń wá sí ìmúṣẹ pé ọ̀rọ̀ Yorùbá nation gbà yẹn òun sọ pé ó ti kú. Ọ̀rọ̀ yẹn mo wá fẹ́ mo fẹ́ fún lésì. Initially mo kọ́kọ́ wò pé kí n pè é lórí either WhatsApp or kí n send message sí. Ṣùgbọ́n mo wá rí i pé kò necessary nítorí pé ẹni tó sọ irú ọ̀rọ̀ yẹn á ti rò dáadáa kó tó gbé jáde. Ẹyin dẹ̀ ní ohùn. Tí ohùn bá ti jáde, ó dàbí ẹyin ni. Ẹyin tútù tó bá ti jábọ́ tó fọ́ kò ṣeé kó padà mọ́. You understand? Eléyìí tí mo fẹ́ ṣe, mo fẹ́ fi dá lóhùn. Mo dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ ní ìgbẹ́kẹ̀lé tẹ̀dẹ̀ ní ìgbàgbọ́ lórí struggle Yorùbá nation, kẹ́ ẹ fọwọ́ wọ́nú, kẹ́ ẹ fara balẹ̀, ẹ má bànújẹ́, ẹ má sọ̀rọ̀ ìtínú. Mo fi orin yẹn bẹ̀rẹ̀ wípé bó ti wù kó pẹ́ tó, akólòlò á pe bàbá. Lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ á tàn. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ n kọ́kọ́ pe àkíyèsí, kẹ́yẹ́ n kọ́kọ́ àdírẹ́sì Awikoko. Oní Yorùbá nation is dead. Lójú tiẹ̀ nìyẹn o. Bó ṣe rò nìyẹn. Ṣùgbọ́n kò lè rí bẹ́ẹ̀ láyéláyé nítorí pé ìwọ kọ́ ni Yorùbá nation. So yes, you are just an entity. Let me tell you, a tree doesn't make a forest. Èmi ò ní bú ẹ o. Mo lè sọ kì í ṣe gbogbo wa la sùn ta kọrí síbi kan náà. Ojú tí wọ́n fi wò tàbí nǹkan tí wọ́n ń fẹ́ ní kíákíá tí ò bọ́ sí, òun ló dàbí ẹni pé òfin ṣe ń sọ pé Yorùbá nation ti kú. Maybe you expect Yorùbá nation kó pẹ̀lú àwọn tó máa dá owó fún generator tó ń béèrè. You were asking people to contribute so that you can buy a generator of either 3.5 or 4.8 million. Ṣùgbọ́n bóyá torí pé ìyẹn ò wá bọ́ sí láti ibi tí tó ti expect pé struggle has come to an end. Lọ́dọ̀ tiẹ̀ ló ti come to an end. Now let me ask you, Awikoko, Baba Tinubu, President Bola Ahmed Tinubu ló wà lórí oyè lẹ́nu, and he has a time limit. He has the maximum of 2 terms or for 4 years. Òpin ọdún tó lè mẹ́rin mẹ́jọ, ó ti fẹ́ lo the first 3 years out of the 8, ó ti fẹ́ pé. So ó kù just 4 or 5 and some few months, right? Good. Now let me ask you, nígbà tó ní Yorùbá nation ti kú,
tí Yorùbá nation bá kú you as àbí mo ṣe rò mo rò pé o láti jẹ́ ọmọ Yorùbá but ọ̀rọ̀ tó sọ yẹn ó wá fi doubt sí mi lọ́kàn pé is it true? Can a truly bona fide Yorùbá son kó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu wípé Yorùbá nation is dead, ó ti kú? Now tí Yorùbá nation bá kú, Awikoko, because understand the implication of what you said, understand the gargantuan problem àwọn nǹkan tó máa kojú wa nígbà tí Tinubu bá fi bẹ̀ sílẹ̀. Now let me analyze it this way. Tí election bá dé after tí ká sọ pé Tinubu win 2027, why? You understand? Remember, Tinubu is going to contest against two group of people, the Igbos and the Fulanis. Maybe the Igbos will be represented by Obi in 2027, and the Fulanis will be represented by either Atiku or any other person from the north. No, if Tinubu now manage to overcome those obstacles, win only 4 years, right? After 4 years, the last 4 years of his government, and Yorùbá sì wà nígbà tó ní Yorùbá ti kú, Yorùbá nation ti kú. Now tí wọ́n bá ṣe election 2031, is either kó jẹ́ Igbo ló máa gba ìjọba tàbí Fulani. So don't ever think pé Yorùbá ló máa bọ́ síbẹ̀ again, kò possible. Now what do you think will happen? Àwọn Igbo tó ń bá wa du ilẹ̀ sí tán bá wa wọ́ wàhálà tí ọmọ wọn bá jàjà torí oyè tó di president, what do you think will happen to us? A sì wà lórí oyè, ọmọ wa wà lórí oyè, ọmọ wa ta ni ó ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tí a tá dẹ̀ rí ìdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ náà, ilẹ̀kẹ̀ tí ẹ fi sí díẹ̀ ó ti já dànù. Olóṣèwà ń bẹ̀ báyìí, wọ́n ń ṣe bó ṣe wù wọ́n, wọ́n ń fi wá wọ́n ń ṣe anything, wọ́n ń sọ̀rọ̀ ṣàkàlàsí wa, wọ́n ń pa oríṣiríṣi ìtàn. Then Fúlàní náà ń ṣe tiẹ̀. Àti ìrọwọ́ mú o. Tán bá bọ́ sórí kí ló máa ṣẹlẹ̀? Ṣé ìwọ tó ń sọ̀rọ̀ ká sọ pé Fúlàní ló wá gba ipò mọ́ lọ́wọ́ President Bola Ahmed Tinubu? Ṣé wàá ní studio tó ti lè máa sọ̀rọ̀? Don't you ever think pé that your studio is gone because Fulani people are ruthless. Tán bá ti gba ìjọba gbọ́ kò ní sí tó ń jẹ́ Yorùbá tàbí Igbo tàbí anything mọ́. They will establish their own caliphate and it's going to be nationwide. Mo ti fi ṣe àpẹẹrẹ lógún nǹkan tó ṣẹlẹ̀ ní Egypt. Egypt was the cradle of civilization according to Nkataka and history. History has a very formidable force. Maybe they are one of the most powerful. They have one of the most powerful military power in the world. But gradually, we know Egypt wà lẹ́nu àwọn Arabu ti gbà bẹ́ẹ̀. I kept on wondering báwo náà ṣe ṣe. Now they speak Arabu. Mi rò pé wọ́n ń sọ èdè Egypt, wọ́n tábà dẹ̀ ń sọ àdàbí ti Fúlàní ni. Wọ́n máa sọ èdè wọn ṣùgbọ́n èdè wọn kò ní mínì. Culturally wọ́n ti gbà bẹ́ẹ̀. Traditionally wọ́n ti gbà bẹ́ẹ̀. Ethnically, and religious wise wọ́n ti gbà gbogbo ẹ̀. You know? Ṣé nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá nìyẹn? Ṣé wọ́n fúnra rẹ̀ ṣé wàá ní opportunity àti máa bá àwọn gbogbo nǹkan tó ń ṣe lórí YouTube yẹn? You think it will happen? You think you have that effrontery again when Fúlàní gan ló wá burú jù? Tán bá gba bẹ̀ máa wà lọ, tán bá gba ìlú àtilẹ̀ gbogbo ẹ̀ ló lọ. So nǹkan tí yóò yí ẹ nìyẹn. So you are happy wípé Yorùbá nation ti kú, ìdùnnú tiẹ̀ nìyẹn. Kí ló fẹ́ gbà lẹ́yìn ẹ̀? O fẹ́ make owó tó ní lè ná. Owó tó yẹ pé before you can even buy a plot of land, wàá lọ gba àṣẹ lọ́wọ́ àwọn Fúlàní tó ń rule ní agbègbè ẹ̀. Your local government chairman will be Fulani. All the councillors will be Fulani. Your state governor will be Fulani. Your Oba will be Emir. Ìgbà yẹn nínú ẹ̀ máa dùn pé yes. Wàá ṣe máa wò pé ó bá jẹ́ pé mo mọ̀ ni. Ẹ máa pé ẹnu ènìyàn lèèyàn fi ń sọ nǹkan rere fúnra rẹ̀. Owó ṣùṣùṣù Awikoko máa dùn mí o. Wàá lè sọ jáde ni. Tó bá ti ṣe pé ò gbé jáde ni ìbá máa dà. Tó jẹ́ pé ó sọ sínú ara ẹ̀ ni.
but I will tell you what you said is just a wishful thinking. Àlá tí ò lè ṣẹ ni pé Yorùbá nation kú, gbàgbé ẹ̀. Tó yẹ sì gbàgbé ẹ̀ pátápátá. Yorùbá nation ò ní kú, a dẹ̀ máa gbà bó ti wù kó pẹ́ tó. Ìjọ́ tí èèyàn bá lóyún kọ́ ló ń bímọ. Tó mọ yẹn bá mistakenly omi pé ó ní abortion yẹn tàbí kó ní kí náà ti ń pè miscarriage. Ìjọ́ ni kò ní miscarriage, kò ní wà aborted. It will get to its destination whether some people like it or not. Èmi ní ìgbàgbọ́ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má bẹ̀rù, ẹ má fòyà, ẹ fọkàn balẹ̀. Ṣó yẹ yín, ẹ fọkàn yín balẹ̀. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni dá omi ìrẹ̀wẹ̀sì sí yín lọ́kàn. Yorùbá nation yìí ní ọlá Ọlọ́run ẹlẹ́dàá ọba ẹlẹ́dàá àṣẹ̀dá tó fún wa, tó fi orílẹ̀-èdè tiwa fún wa. Orílẹ̀-èdè tí ń ṣùṣàn fún fọ́wàrà àti fún oyin tá à ń pè ní orílẹ̀-èdè Yorùbá. Ẹ jẹ́ kí n sáré yà síbì kan kí n tó máa tẹ̀síwájú nípa Ọ̀yọ́ empire kìnìkan. Ẹ jọ̀ọ́ má bínú pé mo tún gbé yẹn wá. Mo kàn fẹ́ mention kankan láti rán wa létí láti fi kún ọ̀rọ̀ tó wà lẹ́nu. Ṣé ẹ rí gbogbo àti àwọn ará Ọ̀yọ́ ń pe àwọn ní Ọ̀yọ́ empire? Ǹjẹ́ ẹ gbọ́ pé wọ́n pè ní Yorùbá empire? Did you hear of anything called Yoruba Empire? You only heard of Yoruba Ọ̀yọ́ Empire, British Empire, Roman Empire. Kò sí tó ń jẹ́ Yoruba Empire. So Empire Ọ̀yọ́ ló límìtì sí, kò kan àwa Yorùbá. Tó yẹ kí Ọ̀yọ́ kan yẹ sọ pé àwọn torí pé àwọn ti ní empire yẹn, àwọn ní control over gbogbo ilẹ̀ Yorùbá. Ó tì o. Wrong mistake ni. Not only a mistake but wrong mistake. Obsession wọn yẹn foul over the bar ni, futility ni. Thank God ó dàbí pé President Bọ́lá Ahmed Tinubu ti fohùn ránṣẹ́ ìyẹn bẹ́ẹ̀. So ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí, we have no other choice o. Kò sí pé option B nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. The only and one option tá a ní ni pé ká gbìyànjú ká gba Yorùbá jáde kúrò nínú Nàìjíríà yìí. This is the 66th year. Ọdún ló bá wà pé 66 year. Ṣé 66 ni 1960 to 2026 tá a ti fún wa ní òmìnira. Kí la rí jẹ, kí la rí gbà, kí ilẹ̀ síwájú wo ló wà nínú ilẹ̀ Yorùbá. Ẹ wo àwọn ọmọ wa tán ráre kiri. Ẹ wo àwọn bàbá wa, wọn ò ríṣẹ́. Àwọn ọmọ ò lè lọ sí school. A lè lọ sí hospital kárí oògùn lò. Dípò ká tún hospital ṣe ká kọ́ best hospitals. Àwọn leaders wa wọ́n bá fẹ́ wúkọ́ báyìí wọ́n lọ lóyìnbó nìyẹn. Níbo làpá bí wà báyìí? Mo gbọ́ pé kò sí Nàìjíríà. Ó ti lọ fún treatment wà ní London. Ẹ jọ̀ọ́ níbo ni bàbá wa Tinubu wà? Nobody knows. Ṣé bá ṣe fẹ́ máa continue yẹn? Is that how we are going to develop our land? Is that how Nigeria is going to grow? Is that how Nigeria is going to be one of the world powers? Kò possible. So ẹ̀yin èèyàn mi, bàbá Akíntóyè ò sùn. Tí ò bá sí ọ̀nà níbẹ̀, bàbá yẹn at age 90, ọdún ìbáyìí bàbá máa pé 91 next month. Bàbá is an professor, emeritus professor. Bàbá ò lè máa tan rẹ̀ jẹ. Kí ló fẹ́ gbà? Bó fẹ́ tàn wá jẹ. Ó mọ̀ pé Yorùbá nation ti kú, a sì jókòó síbẹ̀. No, bàbá mọ nǹkan tó ń ṣe. Àwọn tán wà ní YSDM, wọn ń ṣòpònú, wọn kì í ṣakí dánidání. Wọ́n mọ nǹkan tó ń ṣe bí n pé wọn sọ̀rọ̀ síta. Kò sọ pé ìyẹn ò mí pé wọn mọ tán ṣe. Ṣé Ìgbòho èèyàn, Ìgbòho òòṣà kò mọ nǹkan tó ń ṣe tó filé àtọ̀nà sílẹ̀? Kò rí nǹkan tó wà níwájú. Ọjọ́ iwájú Yorùbá náà jà fún. Ọjọ́ kì í ṣe ọmọ Ìgbòho wà lórí ìbò wọn ń gbádùn. They have everything at their beck and call. Ọmọ wa ẹ wo wọ́n ṣe ń rìn káàkiri. Ẹ wo ṣé ẹ rò pé cultism wà ní Germany? Dípò ọmọ Ìgbòho wà lọ́jọ́ ẹ̀ cultist. Abẹ́rẹ́ pé ọmọ Germany wọ́n ń ṣe olóṣù káàkiri. Ìgbòho is free. Ilé ayé ẹ ti dáa. Ilé ayé àwọn ọmọ ẹ ti dáa. Kí ilé ayé tiwa náà kó lè dáa lẹ́yìn ọ̀la ni bàbá Akíntóyè ń jà fún.
ìyẹn ni Ìgbòho ń jà fún. Wọ́n dẹ̀ sì dúró lórí ẹsẹ̀ wọn pé Yorùbá nation yìí ó máa wá sí ìmúṣẹ. Èmi náà tí mi ò ríran tí mò ń sọ̀rọ̀ yìí, next month I'll be 74. Èmi àti bàbá Akíntóyè máa ṣe celebration of our birthday. I'll be 74 on February 16. Bàbá Akíntóyè will be 74, 91 on February 18. If I'm not mistaken, either 18 or 19. Wọ́n sì dúró pa. Bàbá ní rárá after ó dìgbà tó ń bá gba Yorùbá nation. Ọlọ́run ọba olódùn á bá mi lọ́rẹ̀ mi bàbá Akíntóyè. Bàbá gidi ni, bàbá rere ni, bàbá téèyàn fi ń tọrọ fún bàbá ni. Kò sí bàbá tó lè ṣerú nǹkan tí bàbá Akíntóyè ń ṣe yàtọ̀ sí Ọlọ́run Elédùmarè. Tá a bá ti mú Ọlọ́run ọba Elédùmarè tán, bàbá Akíntóyè ló kàn. Then followed by Ìgbòho. Because àwọn èèyàn wọ̀nyí kì í ṣe ibi ló ń pa wọ́n. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, Tinubu ò tí gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì Ìgbòho. I'm just wondering what is wrong with Tinubu. Tinubu tó lè release Bọ́déjọ, olórí àwọn bandits, olórí àwọn mẹ̀yẹ́tì àyà tí wọ́n accused of terrorism related charges. Ẹ máa wo ohun tó máa ṣẹlẹ̀ sí ẹlẹ́ attorney general tí wọ́n mú sìn. Kí ló lóun jẹ́ iná? Malami. Ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí pẹ̀lú gbogbo humongous atrocities tán káàkiri lẹ́sẹ̀. It is even alleged pé only foreign accounts tó run to about $60-something billion. Ìgbà kan la rí kà lórí social media. At the end of the day, kílẹ̀ rẹ̀ kó má gbẹ̀yìn ẹ̀. Wọ́n máa release ẹ̀ náà ni. Ìgbòho ò ṣe o. Up till now wọ́n gbé wanted yẹn kúrò. Bàbá Tinubu ti ń lo ọdún mẹ́ta. Ṣùgbọ́n kò find it easy láti sọ pé Ìgbòho gbàgbọ́ bọ̀. Òun gẹ́gẹ́ bí ipò as president of the country. Ṣùgbọ́n Tinubu kọ́ ló rule country. Bó pẹ́ bóyá Ìgbòho á wálé. Bó ti wù kó le tó Ìgbòho ò ní kú sídàlẹ̀. Ó máa wálé ní àṣẹ Ọlọ́run ọba Elédùmarè. Ó dẹ̀ máa ṣiṣẹ́ tọ́lọ́run náà. Èèyàn kan ló pe Ìgbòho. Kò dàbí àwọn tá ń sọ pé Ọlọ́run ń pè wọ́n. Èèyàn kan ló pe Ìgbòho. Ọlọ́run ló gbé iṣẹ́ rán Ìgbòho. Ọlọ́run tó pe Mósè. Dó mi ò sí ń bẹ̀ ò mi kì í ṣojú mi o. Allege ni o. Wọ́n ní it is alleged that God called torí inú Bíbélì náà ti sọ. Èèyàn ló dẹ̀ kọ Bíbélì. Èèyàn náà ló kọ D.O. Fágúnwà tó kọ ìrìnkìrìndò ní igbó Ilégbèje tó kọ igbó Irúnmọlẹ̀. Bọ́n ṣe kọ náà nìyẹn. So Ọlọ́run ọba Olódùmarè á gbé Ìgbòho padà. Á dẹ̀ ṣe iṣẹ́ yẹn láṣeyọrí. Yorùbá nation níwà láyé bàbá Akíntóyè. Níwà láyé Ìgbòho. Níwà láyé báwa bá tiẹ̀ ti lọ. Because ìsú èmi ò mọ nǹkan tí mò ń ṣe ní Nàìjíríà. Kò sí nǹkankan. No security. Kò sí iná. Kò sómi. Kò sóúnjẹ. Hardship lọ́tùn lósì. People find it too difficult to even eat one square meal a day. Just one. Not even square meal. One triangular, one plain meal. Ẹ má tiẹ̀ fi square sí. Just ordinary meal. One a day is so difficult in this country. Bẹ́ẹ̀ bá mú 5,000. Ẹ fẹ́ jáde lọ bẹ́ẹ̀ fẹ́ gbọ́kàdá. Kẹ́ ẹ tó dé 5,000 ti lọ. Irú ìlú wo ni? So ẹ̀yin èèyàn mi. N tó fi nídìí dáka láti jáde kúrò Nàìjíríà yìí. A ní choice kankan. Bá a bá jáde àádẹ́rú pé orúkọ wa àti gbogbo nǹkan wa máa parẹ́ ni o. Ó lọ nìyẹn. Ẹ má rò pé Ọlọ́run á sọ̀kalẹ̀ á bá wa ṣe o. Ọlọ́run á bá wa ṣe. Ọlọ́run ò ní bá yín ṣe kì í ṣèpè o. Ọlọ́run wà ńbẹ̀ ìgbà títí tán fi payé àwọn Haúsá run. Ṣé Ọlọ́run kọ́ ló dá Haúsá ni? Nígbà tí wọ́n fọwọ́ lé lọ́tà expect Ọlọ́run kó sọ̀kalẹ̀ ohun tó yẹ kán ṣe tí wọn ò ṣe. Àwọn náà sọ Ọlọ́run á bá wa ṣe. Àwọn Fúlàní dẹ̀ ń ṣiṣẹ́ tí wọ́n lọ Ọlọ́run wò wọ́n. Àwọn tó wà passive wọ́n jókòó wọ́n retí k'Ọlọ́run kó rán àwọn ọmọ ogun. Ṣé Ọlọ́run ò sí níbẹ̀ nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì ń bá àwọn Hamas jà? Káwọn wá fọwọ́ lẹ́rán pé Ọlọ́run á bá wọn ṣe. Mo ń béèrè ni. Ǹjẹ́ wọn ò ti ní overrun ní Israel by now? Bóyá nǹkan tó ṣẹlẹ̀ sí Egypt ni Ọlọ́run á bá wa ṣe, Ọlọ́run á bá wa ṣe. Tunisia, Algeria àti gbogbo wọn bẹ́ẹ̀ lọ. Ṣé Ọlọ́run dẹ̀ ti ṣe? Ọlọ́run jó kúkú lè arrest Ọlọ́run pé kò dá yín lò. Lè sún ẹ̀ sí court. Ó ń sọ fún yín, ó lòun fún yín ní ọgbọ́n yìí. Ṣé Ọlọ́run ò sí níbẹ̀ gbà tí àwọn ọmọ Ísírẹ́lì ń jà nínú Bíbélì? Tí wọ́n ń bá ìlú ilé ìjà, tí wọ́n ń bá ìlú yẹn jà tá ń ṣe. Ọlọ́run kò lè ṣe fún wọn. Ẹ má yẹ tanra yín jẹ. Chọ́ọ̀chì kan ló máa jà fún wa o.
mọ́ṣáláṣí kọ́ ló máa ja ìjà yìí o, pásítọ̀ mi jí omi kọ́ ló máa ṣiṣẹ́ yìí o, àwa la máa dìde tá a máa gbára wa sílẹ̀. àròyé ò kájọ o, àwa ọmọ Yorùbá tá a bá fẹ́ kí ìlú wa, kí èdè wa, kí àṣà wa, kí oríkì wa kó parun, àwa la máa dìde tá a máa jà fúnra wa. a lè dá Ìgbòho dá. Ìgbòho is ready to lead, but who is there to follow? ẹ bá wa pẹ̀tù sí bàbá Bọ́lá Ahmed Tinubu kó rìlíìsì Ìgbòho sílẹ̀, kó tú sílẹ̀, kí Ìgbòho máa bọ̀. tí wọ́n bá dẹ̀ láwọn ò fi sílẹ̀, Ìgbòho ìwọ máa jẹ ayé orí ẹ̀ ìgbà tó tí ọwọ́ ìyà ò tí ì dùn àwọn èèyàn ni. gbà tán bá fọwọ́ ìyà tán bá ń jí àwọn National Assembly tó jọmọ Yorùbá tán jí wọn gbé, tí wọ́n ń jí ọba aládé, àwọn first class ọba àtìyàwó wọn, tán gbé ìyàwó gómìnà, tán gbé wọnú ilé inú gbó lọ, tán mú ìyàwó president àbọ̀ ọmọ president tí wọ́n gbé lọ, bóyá wọn ìgbà yẹn ẹ̀pa ò ní bóró mọ́ o. so lákòótán èèyàn mi, ẹ má da Awikoko ló, ẹ má tẹ̀lé, ẹ má gbọ́ ohun tó ń sọ yẹn, ẹ ṣe bí ẹni pé ẹ gbọ́. Yorùbá nation cannot die. mo ti send message, mo ti comment sórí ọ̀rọ̀ tó sọ yẹn lánàá, mo ní point of correction. Yorùbá nation is not dead and can never die. Lie, it will never. That is it. So Yorùbá nation cannot die. so yẹn sá, so yẹn mà. then mo tún fẹ́ rọ àwọn, mo fẹ́ pàrọwà sáwọn èèyàn wa tó ní owó. ẹjọ́ sá, ẹjọ́ ọmọ ẹ torí Ọlọ́run, owó tẹ ẹ ní Ọlọ́run ló fún yín, àmọ́ pé ẹ ṣiṣẹ́ débẹ̀ ni ẹ ní mú lọ, ẹ ṣe jẹ́ ká gbọ́n owó ká gbárùkù ti ìjàngbara. gbogbo nǹkan tí mo sọ yìí bó ṣe máa rí tá a bá tètè gbáradì, ká gbára wa kúrò níyì tí Tinubu sì wà ń bẹ̀ tó ń dráàgì fíìtì ẹ̀ yìí. ṣé mọ̀ pé wọ́n á sì pé wá ní Yorùbá president ni, bó ti wù kó rí Yorùbá náà sì máa pè. ẹ jẹ́ ká tètè ṣe ẹ̀yin èèyàn. ẹ jọ̀ọ́, Dr. Michael Adenuga tó ní olùdásílẹ̀ Glo, jọ̀ọ́ mo bẹ̀ yín, mi rí yín fìn. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá, bàbá mi, ẹ dìde sowọ́pọ̀ mọ́ Professor Banji Akintoye yóò sọ pé òun fẹ́ jẹ president. Dr. Deji Adeleke, bàbá mi àtàtà, mo bẹ̀ ẹ́, mo mọ iṣẹ́ ribiribi tẹ́ ẹ ṣe fún àwọn ọmọ ènìyàn. You are doing a human job. You are a great man, a man of impeccable character. ènìyàn olójú àánú nìyí. ẹ jẹ́ ká ṣàánú ọmọ wa, àwọn tó ń bọ̀ wọ̀nyí, àwọn kéékèèké. skul ti wọlé sí àmì ìrówó skul sàn, wọ́n ti lé wọn lọ sílé. àwọn kéékèèké, ọmọ ọdún 8, 7, 6, 10. mo tún pàrọwà sí wọn náà, bàbá mi Báyọ̀ Ògúnlésì, wọ́n ló wà l'Amẹ́ríkà, wọ́n ní igi owó ni ẹ jẹ́ ká ṣe iṣẹ́ Yorùbá wa la ní ilẹ̀ wa ni. ẹ fi igi owó yín, ẹ fi gbé wa lárugẹ. Sami Japan, ìwọ náà ẹ má kọ̀yìn sí wa. èmi ò ní agbára káká mo fi ń oúnjẹ ẹ̀kan jẹ lójúmọ́, ṣùgbọ́n ìyẹn kọ́ ni issue mi. I'm not here to plead for myself. I am pleading on behalf of millions of unborn children of this great nation. ká má lọ dẹrú, ká má wà nígbèkùn títí láéláé. ẹ̀yin á lọ o, èmi á lọ o. orúkọ wo la fẹ́ fi sílẹ̀ fáwọn tó ń bọ̀? ìtàn wo náà fẹ́ sọ nípa yín? gbogbo ẹ̀yin tí mo dárúkọ yìí àti tí mi ò dárúkọ, tí mi ìrántí, bàbá Adébóyè mo fi wọn náà sí, Oyèdèpò àti gbogbo yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìtàn wo lẹ fẹ́ sọ? ẹ fi lẹ́gẹ̀ẹ́sì sílẹ̀ fáwọn ọmọ tiyín nìkan àbí? tán bá gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́, lẹ́gẹ̀ẹ́sì ọmọ yìí á parun o, torí wọn ò ní jẹ́ kẹ́ operate gbogbo. ìwọ ni Canaan land, ìwọ ni redemption camp yẹn ó lọ nìyẹn. ẹ ké sí àwọn ẹgbẹ́ yín. ọ̀rọ̀ pé ẹgbàwẹ́ 100 days kò rán kínní yìí o. bóyá ìwù yìí kẹ́ ẹgbàwẹ́ 1000 days Ọlọ́run kan máa wò yín ni. ẹ má máa fún wa ní fake prophecies. Let's do the right thing now. Mrs. Bọ́lá Ahmed Tinubu Olúrẹ̀mí, bá ọkọ ẹ sọ̀rọ̀, torí orúkọ Yorùbá ló ń jẹ́. bá ọkọ ẹ sọ̀rọ̀, àsìkò rèé o. bẹ́ẹ̀ bá ṣe, lóòótọ́ ni òkùnkùn máa ń wà, ṣùgbọ́n dandan ni lẹ́yìn òkùnkùn ìmọ́lẹ̀ Yorùbá á tàn. ọmọ ìmọ́lẹ̀ ni wá, ìmọ́lẹ̀ wa ò ní parun. ọmọ aládé ni wá, ọmọ ológo ni wá. àwa ní ògo àti ìmọ́lẹ̀ adúláwọ̀.
jákèjádò gbogbo àgbáyé. President Bola Ahmed Tinubu, tí o bá jẹ́ kíní bọ́mọ ẹ lọ́wọ́, tó bá jẹ́ kó bọ́mọ ẹ lọ́wọ́, posterity will never forgive you or your descendant for life. So be proactive now. Stand up to be counted. Gorbachev did it for USSR. Heaven did not fall. You can do it. It is doable. It is achievable. You can do it. Don't be afraid. Don't be discouraged. Be courageous. Pull the horn by the bull by the horn. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀. Òyìnbó mi ti fẹ́ máa ṣe bákan. Ẹ ṣé o. Ẹ bá mi pín kíní yìí. Mi ò ń gbowó ṣe o. Kò ṣe máa pé mi ò ní ìdí gbogbo followership kan. But kó lè káwọn tó yẹ kó gbọ́ kán gbọ́, káwọn gọ́vnà lè gbọ́, káwọn ọba kábíyèsí wa lè gbọ́, káwọn gbogbo àwọn GO àti àwọn ìmáàmù wọ̀nyẹn kán gbọ́ wípé we are treading on a very dangerous. We are living on the precipice of destruction. Ọlọ́run ní jẹ́ kó rí bẹ́ẹ̀ fún wa. Awikoko ọ̀rọ̀ tó sọ yẹn lọ change ẹ̀, lọ yí òun padà, because òun ní ẹbọ. But bó o bá yí padà náà kò ní effect. Bó bá dẹ̀ yí padà náà it's your own credit. Bó ṣe jẹ́ ni ẹ ṣé.